ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti Ọlọ́run, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ kà wá mọ́ àwọn alààyè ọkàn lẹ́ni tí ẹ jẹ́ ká rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹjọ. Ògo ìyìn ọlá ni forúkọ yín. A dúpẹ́ fún àǹfààní iyebíye tí ẹ̀yin Olúwa fún wa lórí ilẹ̀ alààyè lónìí. Ògo ni forúkọ mímọ́ yín o. A dúpẹ́ nítorí pé ẹ̀yin Ọlọ́run yóò pè wá sí ìpè òdodo tí kìí ṣe ìpè ìdíbàjẹ́ ní orúkọ Jésù. Àti pé ní ọjọ́ ajé ayọ̀ àti owó yóò yà sílé wa ní orúkọ Jésù. Jésù Olúwa wa, àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ajé ọjọ́ 21 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé nígbà tí Ọlọ́run bá pè ọ́ apá kìíní. Nígbà tí Ọlọ́run bá pè ọ́ apá kìíní. Nígbà tí a ó mú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ ìkíní. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ ìkíní tí ó kà báyìí pé nítorí náà èmi òǹdè nínú Olúwa, mò ń bẹ̀ yín pé kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ fún ìpè náà tí a pè yín. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Pétérù kejì orí 1 ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ìwé Pétérù kejì orí 1 ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá tí ó kà báyìí pé Símónì Pétérù, ìránṣẹ́ àti àpọ́sítélì Jésù Kristi, sí àwọn tí ó ti gbé irú iyebíye ìgbàgbọ́ kan náà pẹ̀lú wa nínú òdodo Ọlọ́run wa àti ti Jésù Kristi olùgbàlà, kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kí ó máa bí sí fún yín nínú ìmọ̀ Ọlọ́run àti ti Jésù Olúwa wa, bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti ìyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run, nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nínú ìfẹ́kùfẹ́. Àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo. Ẹ fi ìwà rere kún ìgbàgbọ́, àti ìmọ̀ kún ìwà rere, àti àìrékọjá kún ìmọ̀, àti sùúrù kún àìrékọjá, àti ìwà bí Ọlọ́run kún sùúrù, àti ìfẹ́ ọmọlàkejì kún ìwà bí Ọlọ́run, àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọlàkejì. Nítorí bí ẹ̀yin bá ní nǹkan wọ̀nyí tí wọ́n bá sì ń pọ̀, wọn kì yóò jẹ́ kí ẹ ṣe ọ̀lẹ tàbí aláìléso nínú ìmọ̀ Olúwa wa Jésù Kristi. Nítorí ẹni tí ó ṣe aláìní nǹkan wọ̀nyí ó fọ́jú o, kò lè ríran ní òkèèrè, ó sì ti gbàgbé pé a ti wẹ òun nù kúrò nínú ẹ̀ṣẹ̀ àtijọ́. Nítorí náà ará, ẹ túbọ̀ máa ṣe àìsinmi láti sọ ìpè àti yíyàn yín di dájúdájú. Nítorí bí ẹ̀yin bá ń ṣe nǹkan wọ̀nyí, ẹ̀yin kì yóò kọsẹ̀ láéláé. Nítorí báyìí ni a pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti ti olùgbàlà Jésù Kristi. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ajé. Ìpè tí Ọlọ́run pè wá, ó jẹ́ ìpè sí Ọlọ́run, kì í ṣe ìpè sí nǹkan ṣùgbọ́n ìpè sí ara rẹ̀. Ní ìgbà tí ó bá pè ọ́, ó wí pé súnmọ́ ọ̀dọ̀ mi. Nínú ìwé Máàkù orí 4 ẹsẹ̀ ìkẹrìnlá, Bíbélì wí pé ìdí àkọ́kọ́ tí ó fi ń pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni pé kí wọ́n lè wà pẹ̀lú rẹ̀. Ìpè Ọlọ́run jẹ́ ọ̀nà méjì. Àkọ́kọ́, ó lè pè ọ́ láti fi ọ̀nà ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ o. Ìwé Mátíù orí 11 ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Èyí ni ìpè àkọ́kọ́ tí gbogbo ènìyàn yóò gbà. Ó jẹ́ ìpè tí yóò mú ọ súnmọ́ ọ, tí yóò sì fi ayérayé dá ọ lójú tí o bá dáhùn. Nítorí náà, nígbà tí o bá gbọ́ ìpè ìfẹ́ ẹni fún Jésù, ìfàyè ẹni fún Jésù, Ọlọ́run fúnra rẹ̀ ni ó ń pè ọ́ sí ìgbàlà. Bí o bá sì ń dẹ́ṣẹ̀, èyí jẹ́ ìpè kan tí o kò gbọ́dọ̀ kọ̀ àti tí o kò gbọ́dọ̀ kọ ẹ̀yìn sí. O kò mọ ìpè ìkẹyìn tí Ọlọ́run yóò pè ọ́ láti wá sọ́dọ̀ rẹ̀ fún ìgbàlà. Ọ̀pọ̀ ti gba ìpè Ọlọ́run sí ìgbàlà, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ padà. Kì í ṣe bí ìpè náà ṣe ń ṣiṣẹ́ nìyẹn o. Ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ ìkejìléníọgọ́ta. Bí o bá dáhùn ìpè sí ìgbàlà náà tọkàntọkàn, ìwà mímọ́ yóò jẹ́ ìgbésí ayé rẹ. Bí o bá di ẹni ìgbàlà, lẹ́yìn náà o tún bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé olójú méjì
níbi tí o ti ń dẹ́ṣẹ̀ bí ó ti wù ọ́. Bíbélì wípé Ọlọ́run yóò pọ̀ ọ́ jáde kúrò ní ẹnu rẹ̀. Ìwé Ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ní ọ̀nà mìíràn yóò kọ̀ ọ́ pátápátá. Ìwé Mátíù kejì orí ìkejì ẹsẹ̀ ìkọkàndínlógún wípé ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin. Ó ní èdìdì yìí wípé Ọlọ́run mọ àwọn tirẹ̀ àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ó ń pe orúkọ Ọlọ́run kí ó kúrò nínú àìṣòdodo. Bí o bá wípé ọmọ Ọlọ́run ni ọ́, a jẹ́ pé o gbọ́dọ̀ yàgò kúrò nínú àìṣòdodo. Bí o kò bá yàgò fún àìṣòdodo àbí àìṣedéédé, Ọlọ́run kò ní dá ọ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a ti yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí o lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Ìwé Pétérù kínní orí ìkejì ẹsẹ̀ ìkọkàndínlógún. Ní kété tí ó bá ti pè ọ́ jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀, a ti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mímọ́, kì í ṣe èyí tí kò mọ́ o. Jẹ́ pípé sí Ọlọ́run, kódà bí ẹni tí ó pè ọ́ ti jẹ́ pípé ní kí ìwọ pàápàá kí o jẹ́ pípé. Ìwé Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Kókó ọ̀rọ̀: ìpè Ọlọ́run sí ìgbàlà jẹ́ ìpè sí ìwà mímọ́. Bí o kò bá gbé nínú ìwà mímọ́, ò ń kọ ìpè náà ni o. Ìpè Ọlọ́run jẹ́ ìpè sí ìwà mímọ́. Bí o kò bá gbé nínú ìwà mímọ́, ò ń kọ ìpè Ọlọ́run ni o. Mọ̀ọ́démọ̀ọ́gẹ̀ ìpè ìpéjú ojú ni àlàáfíà. Nígbà tí a ó máa pàdé ní ọ̀la, Olúwabùkọ́lá Akó ni ó ka ọ̀run ṣíṣí ti èní. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.